ẹ̀kọ́ gidi ló yẹ ká kọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sápẹ́tù tilẹ̀ Ìpetumodù tó gbórí adé lọ ọgbà ẹ̀wọ̀n. Ohun ìtìjú ńlá gidi ló jẹ́. a ti ṣe é gbọ́ gbórí adé ń faṣọ péńpé roko ọba. ìṣẹ̀lẹ̀ yìí ó lè yẹpẹrẹ àpọ́nlé ohun iyì tó yẹ káwọn èèbó máa fáwọn ọba aládé. ó tún yẹpẹrẹ tí Apetu Ìpetumodù ó ti ní lójú púpọ̀ púpọ̀. Òjó Awógbèmí kábíyèsí akọrin ọba tí máyégún ní gbogbo ilẹ̀ káàfàtà mo tún dé bí mo ti ń dé o. Ọba Joseph Olúgbénga Olóyèdé l'Apetumodù kẹtàdínlọ́gbọ̀n ìlú Ìpetumodù tó gorí ìtẹ́ lọ́dún 2019 tó jọba lẹ́yìn tọ́ba James Adédòkun Adégòkè. Apetumodù kẹrìndínlọ́gbọ̀n wàjà ní 2017 níjọ́sí. Ìgbà tó fẹ́ jọba ní 2019 oríṣiríṣi awuyewuye là ń gbọ́ nílé lóko. Ìlú Òyìnbó ló ń gbé tí wọ́n tún ní òun lóye kàn. Ẹ̀sùn jìbìtì ni wọ́n fi kọ́ Apetu Ìpetumodù. Ọba Joseph Olóyèdé ti ìlú Ìpetumodù tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun tó fi dèrò ẹ̀wọ̀n nílùú Òyìnbó. Ó yẹ ká kọ́gbọ́n láyé ẹ̀sùn òun ní fẹ́rẹ́ńdógí. Jìbìtì owó COVID-19 ni wọ́n lọ́ọ́ bá lù nílùú Òyìnbó tó ṣokùnfà ẹ̀wọ̀n tíjọba Òyìnbó rọ́bà lọ. Owó tó lé ní $4.2 million ni wọ́n ní kábíyèsí lùjọba Òyìnbó torí adé fi tọ̀pá ìlẹ̀kẹ̀dẹ̀ wọ̀n. Oṣù kẹrin ọdún 2020 sọ́dún 2022 ni wọ́n lọ́ọ́ bá Joseph Olóyèdé Apetu Ìpetumodù àti Edward Olúwaṣọmí jẹ́gbìmọ̀pọ̀ gbé ìyàwó tíjọba Amẹ́ríkà gbé kalẹ̀ fáwọn àjọ olókoòwò kéékèèké fún ìrànlọ́wọ́ látàrí ìpalára tí COVID-19 ní lórí àwọn olùṣòwò. Owó ọ̀hún ni wọ́n lọ́ba Olóyèdé lọ yá nílànà jìbìtì tó wá di wàhálà. Ọ̀nà ẹ̀bùrú ni wọ́n lọ́ba Joseph Olóyèdé fi gbé $4.2 million. Òun àtẹnikejì rẹ̀ tó kọ́ baba séwu kì í sì ṣe pé baba ò níṣẹ́ lápá. Ó kúkú níṣẹ́ tiẹ̀ tí ń ṣe nílùú Òyìnbó kó tiẹ̀ tó di pé ó wá jọba Apetu Ìpetumodù. Òṣìṣẹ́ aṣètò owó orí lọ́ba Olóyèdé jẹ́ l'Amẹ́ríkà fún iléeṣẹ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ sílẹ̀ tí ń gbọ́. Ẹnìkejì tí wọ́n jọ fẹ̀sùn kàn ìyẹn Edward Olúwaṣọmí oníléeṣẹ́ okòòwò 3 lòun. Àwọn méjèèjì ni wọ́n lo orúkọ iléeṣẹ́ wọn láti gbowó ọ̀yà. Ìgbà tí wọ́n forúkọ sílẹ̀ fẹ́tò ẹ̀yáwó tí wọ́n ń wí orúkọ ọ̀tọ̀ ni wọ́n kọ kalẹ̀ ńbẹ̀. Edward Olúwaṣọmí lórí orúkọ iléeṣẹ́ tiẹ̀ tó kọ kalẹ̀ lọ́nà wúrúdu $1.2 million ló ń fi gbà lábẹ́ ètò ẹ̀yáwó. $1.7 million ní tọba Olóyèdé gẹ́gẹ́ bí ohun tó ń bẹ nínú ìwé ìgbẹ́jọ́ àti ohun táwọn olùwádìí wí pé ohun tọba Olóyèdé ṣe torí ẹ̀ lọ́rẹ̀ yáwó kọ́ ló fowó ṣe. Owó àfiṣèrànwọ́ fáwọn olókoòwò ló yẹ kó jẹ́ àmọ́ wọ́n nílé alárùrù lọ́ba lọ fi rì mọ́lẹ̀. Ẹ wá wo iye ọdún torí adé òfin sùta torí adé òfin ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà nílùú Òyìnbó. Adún 4 kèrèmí kọ́ sọ́yẹ kọ́ba aládé ọmọ ògbórí ìtẹ́sẹ̀ wọn ni. Ọ̀rọ̀ rèé ẹ̀yin aṣíwájú gbogbo ẹ̀yin olórí tí ń fìwà ìbàjẹ́ yangàn ní Nàìjíríà. Bẹ́ẹ̀ dé ìlú Òyìnbó kò sáàyè. Àìmọye lólórí lórílẹ̀‐èdè tiwa tá a ti káwọ́ ìbàjẹ́ mọ́ lọ́wọ́ tó ṣe pé ṣe la tún bàṣírí wọn. Yàyà Bello ní Kogi ńkọ́ níbo la bẹ́jọ́ rẹ̀ dé ìjọba Nàìjíríà. Ẹ wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Equatorial Guinea. Ẹ wò dájọ́ òdodo wọn bó ti múlẹ̀ tó mú yányán. Ààrẹ Equatorial Guinea ti ń bẹ nípò lọ́wọ́lọ́wọ́ ìyan Biang Mbasogbo ọmọ rẹ̀ ọkùnrin Roseland Obiang ṣe bí ilé ẹjọ́ ti gbé jù sátìmọ́lé. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ọgbàrò plẹ́ẹ̀nì ìjọba tà làkàrà bá tú sépo. Ọdún 6 nílé ẹjọ́ ní kó lọ lò lẹ́wọ̀n. Ẹ jẹ́ tún rán yín létí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún èṣí ní Equatorial Guinea nípa ọkùnrin tí ń jẹ́ Ebonga olórí àjọ agbóguntiwà ìbàjẹ́ ní Equatorial Guinea bíi ti EFCC ní Nàìjíríà tí wọ́n fẹ̀sùn kàn
wípé ó bá irinwó obìnrin sùn lọ́fíìsì tó fi mọ́ya mínísítà tó kó ìbásùnbò níjọ́sí tí fọ́nrán ìbálòpọ̀ ọ̀hún tó lọ rẹpẹtẹ lórí social media tó ń sọmọ aráyé ní kàyéfì nígbà yẹn. ǹjẹ́ ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ pé lọ́wọ́lọ́wọ́ ó ti wà lẹ́wọ̀n? ṣó lórí EFCC Nàìjíríà àbí ọlọ́pàá àbí gómìnà ni wọ́n lè fẹ̀sùn kàn ní Nàìjíríà tí ìdájọ́ òdodo ó sì wáyé? àbùkù tá a ní lórílẹ̀‐èdè tiwa nu. ó dìgbà tá a bá ti ń ṣèdájọ́ òdodo káyé ó tó lè dára ní Nàìjíríà. ẹ̀yin alára wa lórílẹ̀‐èdè yìí o, báwo lọ̀rọ̀ yìí ó ti rí tó bá jẹ́ pé lórílẹ̀‐èdè wa ni? ṣèjọba ilẹ̀ yìí lérò tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ìwà ìbàjẹ́ káwí ká gbọ́ débi pé wọ́n pè é lẹ́jọ́ ká tó wá sọ pé yóò fẹ̀wọ̀n jura? àní ní orílẹ̀‐èdè yìí kọ́ lọ́mọ ààrẹ ó lọ sùn sẹ́wọ̀n. ṣé bí gbogbo wa lárí ti Wàsíù Àyìndé tọ́lù fi ètò ìrìnnà ní pápákọ̀ òfurufú? kàkà tó yẹ kíjọba gbé ìgbésẹ̀ ìjìyà gẹ́gẹ́ bó ti tọ́, ìjọba tiwa wọ́n tún gbé Wàsíù lárugẹ ni. ẹ wo Tomidan Kọ́ńfọ́ọ̀tì tó ṣẹlẹ̀ níjọ́sí tí wọ́n tún dá lọ́lá lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó yẹ kó jẹ̀yà lórí ẹ̀. orílẹ̀-èdè tó bá ti mọ́dodo ṣọ̀tá tí ń foníwà ìbàjẹ́ ṣọ̀rẹ́ bíi ti Nàìjíríà ọ̀rọ̀ wọn kì í lójú. ìdájọ́ tí wọ́n dá fọ́ba Olóyèdé l'Amẹ́ríkà tó bá ṣe pé ní Nàìjíríà ni àbámá ti gbọ́ ohunkóhun débi pé wọ́n fojú ọba hàn ní kóòtù. àbí lórílẹ̀‐èdè yìí kọ́ láti gbọ́ tó bá tí wọ́n fẹ̀sùn kàn wọ́n lu obìnrin kan tí ń gbé nílùú òyìnbó ní jìbìtì ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú. ṣe bó ké gbàjarè sétí ìjọba kí la rí ṣe sí i? àìmọye lọ́ba tí ń gbalẹ̀ onílé tí ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ tí ń pa aráàlú lẹ́kún lójúmọ́. ṣe bí gbogbo alágbọ́tọ́ba tí ń gbani létí kiri àdúgbò. bẹ́ẹ̀ bá ń fẹ́ kórílẹ̀-èdè yìí ó dára, ìlànà ètò ìdájọ́ tí ó ṣe tẹrú tó mọ láǹfààní ńlá bá mú ní kókó. bí ìṣọba bí ìṣèjòyè lọ́sẹ̀ sófin ká dájọ́ wọn bó ti tọ́ bó ti yẹ. bí ṣe gómìnà bí ṣààrẹ ìlú lọ́ba ṣaburú bọ́ba tó ṣẹ̀wọ̀n kó ṣẹ̀wọ̀n. àbọ̀ mi rèé, Òjó Awógbèmí, mò ń lọ náà o. mò ń lọ mo tún padà bọ̀ n ò ní pẹ́ dé. akọrin ọba tí máyégún Òjó Awógbèmí, akọrin ọba ń tilé toko. gbàǹkangbè ọ̀rọ̀ tí dàmọ́lẹ́kùn àríṣe kọ́ńdákọ́ńdá èbìtì èdè tí wọ́n pa ṣe bí mọ́lẹ̀mọ́lẹ̀.